Ọlọ́run má pa Tinubu fún wa báyìí. Àmín. Lágbára Ọlọ́run bàbá yẹn máa lo 32 years sí. Lórí ilẹ̀ àìláyé. Lórí oyè. Lágbára Ọlọ́run bàbá yẹn jẹ́ kí everybody mọ̀ wọn rẹ̀. Kò sí ní òsì mọ́, kò sí pé ọ̀rẹ́ mi máa bọ̀ nǹkan tó wá mutí, wọ́n lọ mu bí aago méjì. Ó jẹ pẹpẹ súùpù pléètì kan, ó wà rẹ̀ po 10,000. Ṣé wọ́n yé tà ládùúgbò yín? Oníkàkú ń jókòó lé ẹ̀ báyìí. Hello, o lè gbọ́ pọ́kọ ọ̀run sí ẹnì kankan mọ́ báyìí. Kí ló dé, kí nìdí? Gbogbo jọ́sàn lè yín tí wọ́n máa gbẹ̀bọ̀ síbẹ̀. Ṣé ọbẹ̀ bọ̀ ń bẹ̀ mọ́? Ẹ̀kọ́ ní ìsìn 400 ni. 400 ló ń tẹ̀. 4,000 ego epo. Àwọn tó láyé, àwọn náà ní sùúrù burúkú báyìí kò sẹ́sẹ̀. Ó máa yẹ jáǹtà gbá ní ìsìn. Ẹ mú bínú. Tó o bá ní ẹbí kan tó bá pè é pé òun jẹun lójú oorun olórí burúkú ni ẹgbẹ́ ṣépè ta ló ṣe fún un. Ọba yìí kí ń ta gáàsì. Àwọn àjẹ́ wà ṣe oúnjẹ ojú oorun ó bọ̀ á fún ọ. Àbòsí. Àwọn yẹn ti ń gbóúnjẹ ajá pati. Wọ́n ti of course. Láìlàjà lé. Láìlàjà lé. Èmi mọ̀ fi ẹkún ní nǹkan ọjọ́ lọ́ọ̀fù. Wọ́n máa fomi gbóná fọ. Tíráyẹ̀ wò. Wọ́n máa fomi gbóná fọ. Ìwọ gbóúnjẹ ajá ọba délé gbómi kaná dájọ́ lọ́ọ̀fù síbẹ̀. Ẹ wá ṣe báyìí. Wèrè ó tún funfun ẹ̀dá padà nù fìrìjì. Tinubu Ọlọ́run mọ̀ sí dáadáa fún ọ láyé o. Ọlọ́run ìyá ẹgbẹ́ òsè ìyàwó kankan mọ́ nísìn ìyàwó kan ẹgbẹ́ ń ṣe ẹja lọ́dẹ ẹgbẹ́ ìwéré wọn kílọ̀bù ń bò ló ti jẹ́ kílọ̀bù.